Olúwa má fi kú ọmọ bá mi wí kó wá sọ pé ó fi gbìn dáwọ́ mi. Olúwa má fi kú ọmọ ṣàdánwò má dá wàhálà sí mi lágbàdá. Olúwa má fi kú ọmọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí yín o lọ́kùnrin lóbìnrin. Mo kí yín lọ́mọdé lágbàlagbà. Mo kí yín lónílé lálejò. Ẹ mọ̀ tún káàbọ̀ sórí ètò wa o. Ètò Ṣọ́wọ́nyá rèé. Ṣọ́wọ́nyá rèé. Òní ni Jímọ̀ olóyin. Jímọ̀ àkọ́kọ́ nínú oṣù lámùlánà. Jímọ̀ àkọ́kọ́ nínú oṣù tá à ń gbàwẹ̀ tá à ń ṣẹ́ra wa. Mo kí yín o lọ́kùnrin lóbìnrin. Lẹ́lẹ́sìn kírísítẹ́nì mo kí yín. Lẹ́lẹ́sìn mùsùlùmí mo kí yín. Ẹ̀yin ẹlẹ́sìn kan tó kù náà mo kí yín. Ẹ kú àbọ̀ sórí ètò wa Ṣọ́wọ́nyá. Thank God it is Friday. Ẹ rí òun náà lẹ́ ń gbọ̀hún. Òní ni Jímọ̀ àkọ́kọ́. Abẹ̀rẹ̀ àwẹ̀ lánàá. Abẹ̀rẹ̀ sí ní ṣẹ́ra wa. Àwọn ẹlẹ́sìn mùsùlùmí mo kí gbogbo yín ẹ kú òǹgbẹ́ o. Ẹ káàbọ̀ sórí ètò wa. Dẹ́rẹ́ Agbọ́lá rédíò TV náà láti kí yín káàbọ̀ sórí ètò lónìí. Lónìí ó máa latọ́bọ́gí, ó máa ṣá prápra, ó máa wọ mínísítẹ̀, àló máa fa láńtà dání. Ẹ kú àbọ̀, ẹ kú àbọ̀, ẹ kú àbọ̀. Ọlọ́run ọba ni mo gbójúlé, mi ò lẹ́nìkan lẹ́yìn rẹ̀ Olúwa. Ó sì rínú mi, ó tún ọkàn mi, ó máa gbàgbà mi pẹ̀lú kọ̀kọ̀. Bí òfin sísì borí ẹni láì dá. Àwọn èèyàn wá ti wọlé bàbá o, wọ́n ti wọlé gìdà, wọ́n ti wọlé lọ́tún lọ́sì. Ruth Ọláìdé Adéjùmọ̀ mo kí yín o, ẹ kú àbọ̀. Ṣọ́wọ́nyá wọ́n ní thank God it is Friday. Thank God it is Friday. TGIF. Thank God it is the first Friday in the month of fasting. Thank God it is first Friday in the month of Ramadan. Ramadan Kareem. Yes. Ẹ kú òǹgbẹ o. Olúdìran ọmọ nìyí mo kí ẹ̀yin náà. Ẹ kú àbọ̀ wọ́n ní bàbá. Ẹ ṣé bó o níṣẹ́ wà. Ẹ kú àbọ̀ sórí ètò wa lónìí. Ọ̀pẹ́yẹmí Adétilóyè. Àbúrò mi ọ̀wọ́n. Proprietress ẹ mọ̀ káàbọ̀ sórí ètò bó o ní. Ọkọ wa ń kọ́ ẹ pẹ̀lẹ́ àtàwọn ọmọ. Ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lẹ́tò yìí o. Ẹ kú àbọ̀. Thank God it's Friday. Orí yìí bẹ̀rẹ̀ ṣe wọlé ẹ̀yìn èèyàn wa lọ́tún lọ́sì. Mo ní òní ó máa látọmọgi. Ibrahim Taiwo Bánúsọ mo kí yín o. Thank God it's Friday. Happy first Friday in Ramadan. Happy Friday. Pẹ̀lú mi Joseph Olúwafẹ́mi àbúrò mi ọ̀wọ́n. Oníṣẹ́ wáyà, oníṣẹ́ iná, oníṣẹ́ ẹlẹ́tírónìsì, èwo ní kí n pè é mẹ́. Bóò ni ẹ mọ̀ kújọ́ mẹ́ta. Ṣọ́wọ́nyá lètò. Ṣọ́wọ́ ẹ̀ ń yá, ṣẹ́nu ń yá, ṣẹ́sẹ̀ ń yá pẹ̀lú. Ìyálóde Kẹ́mi Pópóọlá Àǹgó mo kí yín o. Ìyálóde Kẹ́mi Pópóọlá Àǹgó mo kí yín. Ẹ kú àbọ̀ sórí ètò lónìí. Ó máa ṣá prapra, ó máa ṣá prapra, ó máa latọ́bọ̀gì óre. Olúwa má fi kú ọmọ ṣàdánwò má dá wàhálà sí mi lágbàdá. Ọlọ́run ọba má kẹjú pa mí, má kẹjú pa mí, má pọ̀ máa lọ́wọ́ mi torí pọ̀ máa ní ìyá. Reverend Dr. Samson Ọmọtọ́ṣọ́ mo lẹ́yìn náà o bàbá wa. Ẹ kú àbọ̀. Baltimore náà wà ní Maryland. Reverend Dr. Samson Ọmọtọ́ṣọ́. God bless you. Ẹ pẹ̀lẹ́ sà. God bless you sà. Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi kan láti UK. Ó ní wọ́n ní ẹkúrọ̀lẹ́ o, ẹkúrọ̀lẹ́ ń bẹ̀ ṣẹ́ wà. A ti dé sórí ètò lónìí o. Adémi ní ń kọ́. Ìyàwó wa ń kọ́. Ẹkúrọ̀lẹ́, ẹkúrọ̀lẹ́. Amos Ọmọtúndé mo kí ẹ̀yin náà. Ẹ kú àbọ̀ sórí ètò. A ti dé lónìí sórí ètò wa Ṣọ́wọ́nyá. Olúwa má dá wàhálà sí mi lágbádá o. Bàbá má dá wàhálà sí mi lágbádá. Ìwọ ń kọ́ o jẹ́ wí tiẹ̀. Olúwa má dá wàhálà sí wa lágbádá. Olúwa má fi kú ọmọ ṣàdánwò má dá wàhálà sí mi lágbádá. Oníwájú má gbẹ̀yìn ṣàánú mi. Má dá wàhálà sí mi lágbádá. Ẹlẹ́rìí má ṣe síwájú mi. Ó ń bẹ̀ ọ́. Má dá wàhálà sí mi lágbádá.
yín ẹ kú àbọ̀ lórí ètò lẹ́ẹ̀kan sí Jímọ̀ olóyin mo pò ní Jímọ̀ àkọ́kọ́ nínú oṣù lámúlánà Jímọ̀ àkọ́kọ́ nínú oṣù sẹ́ra ẹni ẹ kú àbọ̀ o ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ jẹ́ mùsùlùmí ẹ kú àbọ̀ adẹ́díkẹ́tì òní fún àwọn olólùfẹ́ wa tọ́kàn sí Ọlọ́run tó ń gbàwẹ̀ lọ́wọ́ iṣẹ́ ìtẹ́ ń jẹun lọ́wọ́ o iṣẹ́ ìtẹ́ ń jẹun lọ́wọ́ ní ìsìn àwọn kan jẹun lọ́wọ́ wọ́n ń làkèlè lọ́wọ́ àwọn kan ṣìnú lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀dá ìṣẹ́ra yín yóò jẹ́ tẹ́wọ́ gbà o yóò jẹ́ tẹ́wọ́ gbà ayín. orúkọ kan wà tá a máa ń gbọ́ lójoojúmọ́ Demi Sax ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò bàbá ọlọ́wọ́ saxophone láti New York lọ́mọ wà New York mọ̀kọ́ bàbá àbejì lélẹ́yìí o Maryland lájọ wà Demi Sax bàbá oníbejì ẹ kú àbọ̀ o Demola saxophone ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ Happy Friday, thank God it's Friday, Demi Sax ẹ kú àbọ̀ sórí ètò wa ṣọwọ́ yàrá láti Dayo Agboola Radio TV mo ní tẹ́yìn ò bá ti download application yẹn ẹ sá tààràtàrà ẹ lọ download ẹ̀ ó ń gbóná pẹ́lípẹ́lí megabyte kò ń kó lónìí kò ní jẹ yín mẹ́mórì kò ní yọ yín lẹ́nu ẹ lọ download ẹ̀ kẹ́ ẹ lè máa gbọ́ wa 24 hours yes mo ní orúkọ kan wà mo fẹ́ kẹ́ ẹ sọ̀túnmọ̀ orúkọ yìí abudu làwọn Yorùbá máa ń pè é Abdul lélẹ̀ bó máa ń pè é orúkọ Arabic ni orúkọ Lárúbáwá ni Abdul Abudu kí ni ìtumọ̀ rẹ̀ ẹ bá ń sọ ìtumọ̀ rẹ̀ lórí ètò lónìí àwọn orúkọ kan wà tí máa mú wá tí máa fẹ́ kẹ́ ẹ sọ̀túnmọ̀ rẹ̀ fún wa mo létò tòní ó máa ṣá prapra ètò tòní ó máa látàbọ́gí ètò tòní ó máa dènà pín ó máa fọlá tàdá ní ó dẹ̀ máa ta sánsán. ọmọ òde gbẹnu ya rẹ̀ kó sọ̀rọ̀ ẹgbẹ̀rún wọn dá ìbá onírun ìyá ara níbi ìdàgbàjà àbídí ní ìbọn ẹni tó máa rántí dáadáa tó bá ṣe fún tí ọba àdúpẹ́ bí ọlọ́sà tó ní lẹ́rù lọ́ni lọ́jà ìdúpẹ́ lọ́wọ́ fi gbọ́ rẹ̀ pẹ̀lú ọmọ ìyá aláǹdé lóṣooṣù ọjọ́ tó máa bá dájí làwọn ọ̀gá ìjọ ní pẹ̀lú òkú yẹ bámi tọ́jú wọn rẹ̀ mi wọ́n lọ́dún sáà òyìnbó aláṣọ lóṣooṣù ẹ̀gbọ́n ní síbáwò àwọn ọ̀rọ̀ ṣídàtò aláṣọ ọ̀rọ̀ ṣídàtò ó kí ẹ máa ní dáadáa alájà Kúdírátù ọ̀hún máa ṣàdúrà fún ẹ ìrèrè bá kẹ ilé bàbá rẹ ilé màmá rẹ àdàbí ìpààrọ̀ mo dúpẹ́ Bọ́lárin Àbẹ́ orí yín o ẹ kú àbọ̀ mo ní ẹ kú Friday òní ẹ kú Jímọ̀ àkọ́kọ́ nínú oṣù àwẹ̀ Tèmítọ́pẹ́ Desmond mo lẹ́yìn náà o bẹ́ẹ̀ ṣe ń wọlé mo rí yín ẹ kú àbọ̀ mo ní béèrè tí mo mú wá lónìí ẹ ti bá ń gbórúkọ yìí tipẹ́tipẹ́ Abdul kí ni mí ni ẹ Abdul ẹ sọ túmọ̀ ẹ fún wa ohun tá a mú wá lónìí nìyẹn tá a bá ti wálé tó gbà á tún bọ́ sórí ìbéèrè míì mo kí yín o mo kí gbogbo yín
Thank God it's Friday. Ẹ kú Jímọ̀ òní Dixon Olúgbógi alẹ̀ pẹ̀pẹ̀ màmá kú àbọ̀ sórí ètò mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé Happy Friday ṣẹ́yìn náà ń gbàwẹ̀ abẹ́ ti ṣínú àtijọ́ tábàyè mi ò tí ì ṣínú o alẹ̀ pẹ̀pẹ̀ tẹ́ bá ti ṣínú ẹ lọ ti ẹnu yẹn padà ẹ lọ dín padà lónìí mo ní àwọn orúkọ mùsùlùmí àwọn ni máa gbé jáde tẹ́ máa sọ ìtumọ̀ rẹ̀ fún wa mo ní Abdul bó bá ṣe wù yín ẹ pé ẹ lè pè ní Abudu ẹ lè pè ní Abdul ẹ lè pè ní Abdul kí ni ìtumọ̀ rẹ̀ Tòkunbọ̀ Ọlọ́pàdé mo rí yín o ẹ kú àbọ̀ ẹ ti wọlé Ọ̀túnba Amaka Spicy ó ta lẹ́nu Ọ̀túnba kíbi ọ̀bọ ni o Felix Ògúnmọ́lá ọ̀rẹ́ mi láti Nàìjíríà mo kí yín ẹ kú àbọ̀ Rachel Adélékan ẹ mọ̀ káàbọ̀ mo rí yín gbogbo yín mo rí Ọ̀túnba Amaka Spicy ẹ wọlé pọ̀ lọ́wọ́ kan náà ẹ kú àbọ̀ mo ní lónìí lórí ètò wa Thank God it's Friday mo ní àwọn orúkọ mùsùlùmí táwọn èèyàn ń jẹ́ òun la máa gbé wá lórí ètò lónìí kẹsàn ìtumọ̀ rẹ̀ fún wa àkọ́kọ́ ni Abdul bó bá ṣe wù ní kẹ́ ẹ pé ẹ lè pè é bójá Abdullahi ni bójá Abdulhamid ní ẹ mọ́ dárúkọ Ọ̀túnba ẹ̀ńbẹ́ mo ní ìtumọ̀ Abdul oníkẹ́ sọ fún wa Felix Ògúnmọ́lá wọ́n ní eternally grateful still in the hospital don't worry God will run his healing unto you lóṣù lámúlànà tá a wà yìí Ọlọ́run á rán ilé ẹ̀ to you in the name of Jesus amen yes mo ní kí ni túmọ̀ Abdul bóyá Abdulrahi ni bóyá Abdulrahman ni ibẹ̀ Abdul wájú ẹ̀yẹ mo fẹ́ béèrè lọ́wọ́ yín kí ni túmọ̀ rẹ̀ Ọ̀túnba Amaka Spicy kí ni túmọ̀ Abudu kí ni túmọ̀ Abdul kí ni túmọ̀ Abudu yes ìbéèrè wa àkọ́kọ́ nìyẹn ó yá. Àmùrè Olúwatósìn Sunday mo tún ti rí yín o ẹ ti wọlé ẹ kú àbọ̀ Thank God it's Friday Thank God it's first Friday in the month of Ramadan mo ní lónìí àwọn orúkọ mùsùlùmí kan la máa gbé wá ẹ sọ ìtumọ̀ rẹ̀ fún wa kí ni ìtumọ̀ Abudu kí ni ìtumọ̀ Abdul kí ni ìtumọ̀ Abdul yes ẹ lè pè ní Abudu ẹ lè pè ní Abdul ẹ lè pè ní Abdul kí ni ìtumọ̀ rẹ̀ mẹkáníìkì mi kan jẹ́ bẹ́ẹ̀ Abudu kí wá ní ìtumọ̀ ẹ pè fún wa. Ojúdà àlùjọ mùsùlùmí eléyìí.
mọ́tẹ́mi náà lẹ́bi o mọ́tàmí lẹ́bi. Ọ̀túnba Amaka Spicy wọ́n ti jíwèé wò ó. Ọ̀túnba Amaka Spicy wọ́n ti lọ béèrè lọ́wọ́ bọ̀dá gúgù. Ó dáa o ẹgbàá bẹ́ẹ̀ tiẹ̀ jíwò ẹgbàá. Ọ̀túnba Amaka Spicy jíwò lórí gúgù ẹgbàá o. Àbúrò Olúwatósìn Sunday wọ́n ní my brother how are you today in America o I dey o I dey like dende o I dey like dende I dey like dende. Ọ̀túnba Amaka Spicy wọ́n tún sọ Yorùbá ẹ̀ ìránṣẹ́ Olúwa ó dá abudu gbogbo ẹ̀ tẹ́tí máa ń gbọ́ abudu Abdul ìránṣẹ́ Olúwa ni o ìránṣẹ́ Olúwa ni Abdul ẹ pàtẹ́wọ́ bọ́ọ̀kú Ọ̀túnba Amaka Spicy bọ́ tiẹ̀ jíwò lórí Google mo bá àwọn èdè. sọdíkù wàwà á lámọ̀bílì mọ́dọ̀rọ̀ra ọ̀rẹ́ tó gbọ̀dá àjọta tó gbọ́n mámú mi yálà máa ṣe fà mí. wọ́n lọ́rẹ̀ẹ́ tó gàn ó dáa ju ọ̀tá tó gbọ́n ẹ̀gbọ́n ṣe bẹ́ẹ̀ ni. Dinobu ọ̀gá onífìànó bàbá nìyẹn ẹ mọ̀ káàbọ̀ ṣẹ́wà. Ọ̀túnba Amaka Spicy orúkọ yìí ni abudu ilé òde ẹ mọ túmọ̀ rẹ ẹ rèé jí wò lórí gọ́gùn ni mo rí yín ẹbí rẹ̀ rí yìí sí. Abdulhakeem ìránṣẹ́ Ọlọ́run Hakeem Túndé Paul mo rí yín o Túndé Paul mo rí yín bàbá wa ń dé ẹ mọ̀ pẹ̀lẹ́ ẹ mọ̀ kú dọ́mẹ́ta ṣáàbí alẹ́ wa. Àmúrè Olúwatósìn Sunday wọ́n ní I don't know the meaning of your question today because I'm a Christian o yẹ́wọ́n ẹ̀ mọ̀ Christian yín ó dáa kí ni ìtumọ̀ Ògúnlékè mọ̀ túmọ̀ yún náà àbí lórí pé oníjó orúkọ ẹ̀kọ́làkó lẹ́kọ̀ọ́ oje ẹ̀kọ́làkó lẹ́kọ̀ọ́ mọ̀ túmọ̀ abudu ẹ̀gbọ́n abudu rí yẹ́wọ́n ẹ̀ mọ̀ ńlọgbà bí bá yẹ pé kí ni ìtumọ̀ Ògúnlékè mọ̀ túmọ̀ Ògúnlékè ṣé Christian náà mọ̀ túmọ̀ Ògúnlékè ni màá ti bẹ̀rẹ̀ ní ìrísí ẹjọ́ dèbí mọ́ bọ̀. pàtàkì iná búrẹ́dì oyè ẹ̀wọ̀ Ọlọ́run mi káyé má ṣe ọwọ́ mi ayé lórí mo gbẹ́gbẹ́ ọ̀rọ̀ lọ́mọ lé ti ń tẹ̀ náà. ayé lórí mo gbọ́rọ̀ dé ọ̀rọ̀ lọ́mọ lé ti ń tẹ̀ náà. ọ̀rọ̀ ẹ̀ta abẹ́ orí àṣẹ̀míta abẹ́ òbọ̀ ìtọ̀ bàbá ọlọ́dẹ tọ́wọ́ ẹ̀jẹ̀ tó jẹ bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ́dẹ̀ fún pápá ní àṣínú báwọn ọ̀dẹ tó kù ni wọ́n bá gbébi tótó wọ́n sì pàdé ìdágọ́ nǹkan lórí ọ̀dẹ. ayé lóyún òun ló sọ̀rọ̀ lọ́wọ́ o Adéníyì Adélékè múlẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀ mo ní lónìí lórí ètò wa Ṣọ́wọ́nyá mo lónìí lọ́jọ́ Friday àkọ́kọ́ nínú oṣù lámúlànà lẹ́yìn òbámọ́ lámúlànà oṣù àwẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Michael Fashina Ọláìtàn bàbá ẹ̀rù jẹ̀jẹ̀ kú àbọ̀ sórí ètò wa o mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé Adéwálé Ọlọ́lá mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀ Thank God it's Friday. Thank God it's Friday. Mo nígbà ṣe yètò onígbàgbọ́ láyé tí mùsùlùmí láyé tí ẹlẹ́sìn ìbílẹ̀ gbogbo ẹ̀ láyé pọ̀ lórí rédíò wa ẹ̀yìn. Kí kálukú tẹ bá pò lórí ètò ẹ wá délé tẹ bá dìmú ẹ dìmú ṣinṣin. Ìgbà délé ayé làbára wa nú ẹ̀sìn. Tó bá jẹ́ fámìlì Muslim mi náà bá mi náà bí mi sí. Muslim ní bá jẹ́ ní ìsìn àbí tí n bá wò pé bóyá mo fẹ́ convert fúnra mi. Tó bá jẹ́ láwo náà ń bá tó yẹ pé mi là kọ́ bí ilé ẹyin èwo náà nìbá máa ṣe so gbogbo kan wá ṣe pọ̀ Ọlọ́run kan náà là ń ké sí wọn náà bá gbà bẹ́ẹ̀ wọn lọ́wọ́ mọ̀ èmi sọ tèmi nu ẹyin mo ní lórí ètò lónìí mo ní àwọn orúkọ mùsùlùmí kan lẹ mọ́ máa gbé jáde n ò fẹ́ kẹ́rẹ́ jù wò lórí Google n ò fẹ́ kẹ́rẹ́ jù wò Ọ̀túnba Amaka Spicy ẹ ti lọ jí yẹn wò ẹ tó bá ti ju wò mo ń wò yín o I can see you mo ní mọ́nítọ̀ tó ń mọ́nítọ̀ yín Michael Ọláìtàn Fashina bàbá ẹ̀rù jẹ̀jẹ̀ wọ́n ní ẹ kú iṣẹ́ o ẹ ṣé ẹ kú àbọ̀ mo ní orúkọ kan wà tán pé wọ́n ní Wàhíbù Wahab kí ni mí ní Wahab
yes. Orókè Ọ̀tẹ́gbẹ̀yẹ Grace aya Davido bóòní Davido ń kọ́ àtàwọn ọmọ ẹ̀kú gbádùn àwò blossomi bukki bóòní iṣẹ́ wa nàìjà ń kọ́ ojú yẹn ń dán o ó dán kọjá àbìkí àfù. Orókè Ọ̀tẹ́gbẹ̀yẹ Grace mo kì í ẹ̀kú àbọ̀. Kí ni ìtumọ̀ orúkọ Wahab? Kí ni ìtumọ̀ ẹ̀ tó bá jẹ́ Wahab? Kí ni ìtumọ̀ ẹ̀ Wahabi? Kí ni ìtumọ̀ ẹ̀ Wahab? Yes, let's go. Wà bí àfòsìkò àfàlà àtúbò síbò náà ẹ̀rí ní abẹ́ orí àwọn nǹkan àbíkọ́kọ́ tó ń ṣẹlẹ̀ láàrin wa katapila kan nílẹ̀ yìí òun ní sọ̀gbójìlé òun ní sọ̀gbójìlé òun ní sọ̀gbójìkòrò òun ni wọ́n fi ń la títì bí títì bá dùn tó ń dán títì àdàbí gbọdọ̀ fún katapila tó la títì yẹn kéyìí máa jẹ́ òjì ọ̀rọ̀ ẹni tó bá mọ̀ ọ́ gbọ́ torí oró tó ṣe méjì ló máa ń kú sọ́wọ́ ajá ọlọ́dẹ. Ìtumọ̀ Wahab mo béèrè o àti ìrèyàn tó gbà á wọ́n ti ń jíwò lórí fóònù mo ká yín ẹ̀ ń wò Adéwálé Ọlọ́lá ò ń jíwò ẹ̀yin ayé lójú rèé o. Mo ti rìn mo ti bá nǹkan mo ti jáde mo ti rí ọ̀hún mẹ́wàá ṣẹlẹ̀ nílé ayé ṣùgbọ́n ẹni tó bá ọ̀lú mọ̀ ọ̀dọ́kùnrin ọ̀dọ́bìnrin wọ́n tó ti wà lẹ́kọ̀ọ́ Amẹ́ríkà pẹ̀lú ìgbé London tàbí Germany ìsàkójọ lẹ́nu iṣẹ́ ìsàkójọ lẹ́nu. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn Àmùrè Olúwatósìn Sunday? I used to call Abdul because most of my Muslim friends first name started with Abudu and I don't ask them, you see, I don't ask them the meaning. Ìjíwọlé Olútóyìn Clara mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé o ìjíwọlé Olútóyìn Clara wọ́n ti wọlé. Wahab ẹ̀ṣí Ọ̀túnba Bakasfaisi bẹ́ẹ̀ ti ẹ̀jíwò tó bẹ́ẹ̀ ẹ̀ṣí Wahab is God's name ẹ̀ṣí ayin ẹ̀ṣí Ọ̀túnba Bakasfaisi ẹ̀ṣí o mọ̀túnmọ̀ Wahabu ẹ̀ṣí ẹ̀tún lọ check again Wahab yes ẹ lọ check ẹ̀ ó dáa Àmùrè Sunday kí ni ìtumọ̀ Sunday tẹ́ ń jẹ́ ọwọ́ báyìí lónìí kí ni ìtumọ̀ Sunday tẹ́ ń jẹ́ ẹ bá sọ fún mi pé ọjọ́ ìsinmi ni Sunday o ẹ bá sọ fún mi pé ọjọ́ ìsinmi ni Sunday kí ni ìtumọ̀ Sunday tẹ́ ń jẹ́ Mr. Àmùrè Ọ̀túnba Bakasfaisi wọ́n ní Wahabu omi God of all givers manu ti rèé kí wo ó dá ń gbà o Wàhídì ńkọ́ Wàhíd bẹ́ẹ̀ bá mọ Wàhábù Wàhídì ńkọ́ bọ̀dá Wàhídì. Àmùrè Olúwatósìn Sunday wọ́n ní a lot of Yorùbá people know the meaning of Ogun now. And what's the meaning of Sunday? Àmùrè Olúwatósìn Sunday ọjọ́ ìsinmi kọ́ ni Sunday o. Kí ni meaning Sunday? Ẹ rí pé ẹ̀mọ̀túmọ̀ orúkọ yìí tẹ̀ ń jẹ́ Juliet Adétúndìmú ìyá Faith ẹ kú àbọ̀ sórí ètò. Àwọn ti wá láti Dublin kan ẹ ǹlẹ́ bó oníṣẹ́ wà ẹ kú àbọ̀. Mo ní lónìí àwọn orúkọ táwọn mùsùlùmí ń jẹ́ mo fẹ́ tàbí máa gbé yẹ̀wò. A ti béèrè pé kí ni ìtumọ̀ Abudu, a ti béèrè pé kí ni ìtumọ̀ Wahabi, nísìnyí kí ni ìtumọ̀ Wahidi. Àmùrè Olúwatósìn Sunday meaning of Sunday bẹ́ẹ̀ ni ọjọ́ ìsinmi kan Sunday o. Laughing okay I will answer that one ó yẹ answer ẹ lọ ronú sí ẹ fẹ́ lọ wo Google. Juliet Adétúndìmú wọ́n ní I still want you to play working power yes a máa gbé sí a working power
I work in miracle. I live a life of favour. I know who I am. Bẹ́ẹ̀ ni èmi náà mọ̀. Máa play ẹ̀, a máa play ẹ̀. Don't worry. Máa já sí, máa sọ sí, yes. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí, mo ní kí ni ìtumọ̀ orúkọ Mùsùlùmí tó ń pè ní Wáídì. Bọ̀dá Wáídì, Mr. Waheed. Kí ni ìtumọ̀ Wáídì? Ó yá, ẹ sọ fún wa. Let's go there. Mr. Amure Olúwatósìn, kí ni ìtumọ̀ Sunday? Ọ̀túnba Makaspasi, Waheed means once. Ẹ ṣí. Ẹ lọ check Google yín dáadáa. Ẹ lọ check Google yín dáadáa. Mo ti ń kọ̀ yín bẹ́ẹ̀ ṣe máa lo Google. Ọ̀túnba Makaspasi. Báwo ni Waheed ṣe mú ní ẹyọ kan? Omi one kí ló dé? So tí bá yẹ pé nọ́mbà tí bá ní ẹ fún mi lẹ́yọ kan, màá ní ẹ fún mi ní Waheed. Ẹ ṣí. Ọ̀túnba Makaspasi. Ẹ ti rèé jíwò. N ò sí fún yín náà, n ò fún yín. The only one. Irọ́. Ẹ fẹ́ gbà díẹ̀. Ẹ gbìyànjú ẹ̀. Ayé ló bá lọ́wọ́lọ́wọ́ yìí o, ayé lóyún rèé o. Ẹni tó ní black and white, ó ń sáré kọ́lọ̀. Ẹni tó ní kọ́lọ̀, ó ń sáré fídíò. Ṣé gbọ́? Ẹni tó ní fídíò, ó ń sáré CD. Ṣé gbọ́? Ẹni tó ní CD player, ó ń sáré DVD. Ọlọ́wọ́ bá wò, ọpẹ́ ni ó tó o. Ká a bá sì dúpẹ́, ó ló máa ṣàlékún oore. Wọ́n lẹ̀ tí ò lójú. Ó sáré kórìnà, ó sáré kó lójú. Ẹ̀ tó ń lójú. Ó sáré tẹlifíṣàn. Ẹ̀ tó ní tẹlifíṣàn. Ó sáré VCD. Ẹni tó ní VCD. Ó sáré DVD. Ẹ̀ tó ní DVD ńkọ́. Ó sáré kébù. Ẹ̀ tó wá ní kébù ńkọ́. Ó sáré Android. Ó sáré iPod. Ó sáré iPad. Ẹ wò ó, ẹ̀dá kò lè tán. Fúnmiláyọ̀ Akínmọ́lá yan mo kí yín o, ẹ kú àbọ̀. Orí ètò Ṣọ́wọ́yá náà lẹ́wà. Jímọ̀ olóyin lónìí. Mo sọ bẹ́ẹ̀. Àmùrè Olúwatósìn Sunday. Mo mọ̀ pé ẹ bá lọ pé Sunday mi pé ọjọ́ Wednesday ẹ ṣí. Mo sọ fún yín pé Sunday yìí ṣọjọ́ ìsinmi mọ̀túmọ̀ orúkọ yín. Kálẹ̀mì nìyí ni màá lè change orúkọ o. Màá lọ change sí Dayọ̀. Ẹ̀yin ẹbẹ̀ ìrọ̀ mi pé kí ni ìtumọ̀ Dayọ̀? Kí ni ìtumọ̀ Agboola? Kí ni ìtumọ̀ owó ní kókó? Èmi ó sọ̀túmọ̀ ẹ̀ fún yín. Títí yín mọ̀túmọ̀ Sunday. Mọ̀túmọ̀ Amure. Mọ̀túmọ̀ Olúwatósìn. Ọwọ́ báyìí lónìí. Ọ̀túnba Makaspasi. Kí ni ìtumọ̀ orúkọ yín náà jẹ́? Kí ni ìtumọ̀ Ọ̀túnba? Kí ni ìtumọ̀ Maka? Kí ni ìtumọ̀ Spicy? Ọwọ́ báyìí lónìí. Àmùrè Sunday àwọn náà dá wàhálà alẹ́ o. Ọ̀tọ̀ ní nǹkan tí mo mú wá lórí ètò lónìí. Ṣùgbọ́n Àmùrè Olúwatósìn àwọn náà dá lẹ̀. Ẹ sọ̀túnmọ̀ Àmùrè. Ẹ sọ̀túnmọ̀ Olúwatósìn. Ẹ sọ̀túnmọ̀ Sunday. Sunday tẹ̀sán ẹ ṣí ọjọ́ ìsinmi kọ́ ní jẹ́ Sunday. Orí mi máa ń gbàbọ̀dé o, sì ní débi re. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, orí yóò ní gbàbọ̀dé o, yóò sì ní débi re. Ruth Ọládé Adéjùmọ̀, ẹ fẹ́ gba Àmùrè Olúwatósìn Sunday lẹ̀ ẹ ṣí. Sunday is not Sabbath day, ẹ ṣí bàjẹ́, ẹ ṣí times 100. Ẹ ṣí. Sunday is not Sabbath day. Kí ni ìtumọ̀ Sabbath day? Ẹ kàn kó bára yín sí ẹ. Kí ni ìtumọ̀ Sabbath day? Ẹ rí. Ókè Ruth Ọládé Adéjùmọ̀, kí ni ìtumọ̀ Sabbath day? Ẹ̀dé lónìí. Ìtumọ̀ Sabbath day, ọwọ́ yín mo ti ń béèrè. Àmùrè Olúwatósìn, kí ni ìtumọ̀ Sunday? Ọ̀túnba Makaspasi, kí ni ìtumọ̀ Maka?
kí ni ìtumọ̀ spicy ọwọ́ báyìí lónìí. Lára Lawal Lasisi LLL ẹ kú àbọ̀ sórí ètò wa o. Ẹ kú first Friday nínú oṣù Ramúlànà nínú oṣù Ramadan Kareem Great House ẹ kú àbọ̀. Lára Lawal Lasisi ẹ máa sọ̀túnmọ̀ orúkọ yín mẹ́tẹ̀ẹ̀ta kí ni ìtumọ̀ rẹ̀? Kí ni ìtumọ̀ Lára? Kí ni ìtumọ̀ Lawal? Kí ni ìtumọ̀ Lasisi? Ọwọ́ báyìí lónìí. Orí yín o bẹ́ẹ̀ ṣe ń wọlé Lára Lawal Lasisi Olúwatósìn Àmùrè Olúwatósìn Sunday wọ́n rántí ìkànnì orúkọ wọn ọwọ́ bá gbogbo yín lónìí ọwọ́ bá yín Àmùrè Olúwatósìn Sunday mo ní kí ni ìtumọ̀ Àmùrè kí ni ìtumọ̀ Olúwatósìn kí ni ìtumọ̀ Sunday ẹ wá rántí Olúwatósìn nìkan ẹni Olúwatósìn means God is the only one to worship ẹgbàá kẹ́yẹ ẹgbàá. Lára Lawal Lasisi kí ni ìtumọ̀ Lára Lawal Lasisi? Ọ̀túnba Amaka Spicy mo ní kí ni ìtumọ̀ Ọ̀túnba Amaka Spicy? Ẹni Amaka Spicy bí ó ṣe àtótá lẹ́nu ẹ ṣí ọwọ́ báyìí lónìí. Lára mi pé ọmọ Lára ẹni ọmọ laṣọ kó gbà á ẹ wá sọ Lawal ẹ wá sọ Lasisi mo dúró dè yín mo dúró dè yín. Àmùrè Sunday ló dálẹ̀ o ọ̀tọ̀ ní bèrè tẹ́mi bèrè jẹ́jẹ́ ara mi mò ń bèrè orúkọ Muslim ni Àmùrè Sunday wá nítorí pé òun yìí ṣe Muslim òun ò ní dá sí wọn ní òkè kí ni orúkọ kí ni ìtumọ̀ orúkọ yín tó o gbóyún bẹ́ẹ̀ ṣe wọlé báyìí ìtumọ̀ orúkọ yín lẹ́yìn máa sọ ẹ tó bá wù ó lè change orúkọ tiẹ̀ sí Dayọ̀ Agboola owó ní kókó Ọlátórègún okó bí ẹ Fúnkẹ́ ìyàwó mi sa Samuel mo rí yín o ìyàwó ọ̀rẹ́ mi bò ní ṣẹ́wà àtúntì sórí ètò lónìí kí ni ìtumọ̀ Ọlátórègún kí ni ìtumọ̀ òkú ẹbí ẹ̀ kí ni ìtumọ̀ Fúnkẹ́ Lára Lawal Lasisi ẹni Lawal Alwal kí ni ìtumọ̀ rẹ̀ lédè Yorùbá mò ń béèrè ẹ mọ́ sèbú fún mi Ọ̀túnba Amaka Spicy rán o orúkọ yín kì í ṣàkíìmù orúkọ tá a mọ̀ yín sí ni Amaka Spicy kí ni ìtumọ̀ Amaka kí ni ìtumọ̀ Spicy àwọn báyìí lónìí. Kò ní kàn yín o kò ní kàn mí ikú ọdún ní kò ní kàn mí kò ní kàn yín taya tọmọ. Àmùrè Olúwatósìn Sunday ọwọ́ báyìí Olúwatósìn nìkan lẹ́mọ̀ mọ̀túmọ̀ Àmùrè mọ̀túmọ̀ Sunday my brother will fight you o ìjà yẹn náà làáfíà yìí mo sọ fún mi pé Dayọ̀ adé di ayọ̀ tí ò bá sí adé yẹn kò lè dayọ̀ ẹ ti gbọ́ Agboola ilé tí ibi tí agbo náà ní agbo compound tí ọlá pọ̀ sí ó nìyẹn owó ní kókó owó ló wà very very important ìtumọ̀ orúkọ mi mo sọ yẹn o Dayọ̀ Agboola owó ní kókó ẹ̀yin kọ́ Àmùrè Olúwatósìn Sunday Olúwatósìn nìkan lẹ dárúkọ Amaka Spicy let me tell you meaning of Hakeem èmi ò mọ̀ yín Hakeem o Ọ̀túnba Amaka Spicy mo mọ̀ yín sí ẹ̀sọ̀ túmọ̀ Ọ̀túnba ẹ̀sọ̀ ìtumọ̀ Maka ẹ̀wà sọ̀ ìtumọ̀ Spicy ọwọ́ báyìí lónìí ẹlẹ́ṣẹ̀rú ẹ̀ mọ́. Lára Lawal Lasisi mò ń dúró dè yí o ẹni sọ ọmọ Lára ọmọ laṣọ ọmọ nìyí bóyá Lára ló jẹ́ ọmọ ní ara ọmọ laṣọ ọmọ nìyí ẹ sọ fún mi. Ọláìdé means when has come yes rúùtù ńkọ́ ọwọ́ báyìí lónìí ẹ sọ túmọ̀ rúùtù fún wa Yorùbá sábọ̀kọ̀ kú ló jẹ́ rúùtù àbí. mi ò réyìn rẹ̀ ní o ẹgbàá mi o lórí ètò lónìí ẹlòmíì ò lọ change orúkọ ẹ lórí Facebook ní síkẹ orúkọ tẹ ìbọ̀túbọ̀ tẹ́ ń jẹ́ kí ni túmọ̀ rúùtù ọwọ́ báyìí Ọláìdé omi ìwé
wealth has come. Root ńkọ́. Àmùrè means the clothes Kerubu and Serafu used to use in church. Kí náà fi àmùrè ṣe? Kí náà fi àmùrè ṣe? Iṣẹ́ wo la ń fi àmùrè ṣe? Ẹ kàn kàn máa ń so sọmọ́ dì í. Ẹ kí ìdámọ̀. Lórí ètò ìlòdì àbí ẹ bá sá lọ. Kí náà fi àmùrè ṣe? A mọ̀ pé àwọn Kerubu and Serafu náà máa ń lo àmùrè àtàwọn sẹ̀lẹ̀. Kí náà máa ń fi ṣe? Kí ni àmùrè wà fún? Ìgbàjà tó ń so mọ́nú yẹn náà pè lámùrè. Kí ló wà fún? Ẹ ti gbà o, ẹ gbà lónìí, ẹ lè ṣerú ẹ mọ́. Adétúndì mú gbogbo ẹ̀yìn náà o wọ́n ní Juliet mean youthful ọ̀dọ́ ni meaning always looking good yes Fúnmilọ́lá God has given me wealth Adétúndì mú ńkọ́ Adétúndì mú ńkọ́ o Àmùrè Olúwatósìn Sunday wọ́n ní never I can't run for you my brother okay ẹnu ẹ̀ láwa yìí Virginia Adégbóyèga ẹ kú àbọ̀ sórí ètò. Virginia Adégbóyèga mo kí yín ẹ kú àbọ̀ sórí ètò bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn ẹ máa sọ ìtumọ̀ orúkọ yín fún wa o Virginia Adégbóyèga orúkọ tẹ́ ń jẹ́ yẹn kí ni ìtumọ̀ rẹ̀ àfẹ́mọ̀ túmẹ̀ Ìdòwú Skilachi Káyọ̀dé Ìdòwú Skilachi Káyọ̀dé MC tó pójú owó bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa sọ ìtumọ̀ orúkọ yín fún wa Ìdòwú Skilachi Káyọ̀dé. Kí ni ìtumọ̀ Ìdòwú? Kí ni ìtumọ̀ Skilachi? Kí ni ìtumọ̀ Káyọ̀dé? Gbogbo orúkọ tẹ́ ń jẹ́ lórí Facebook yẹn ẹ máa sọ túmọ̀ ẹ̀ fún wa lónìí. Ọwọ́ ti bà Àmùrè Olúwatósìn Sunday. Wọ́n ò mọ̀ túmọ̀ Àmùrè, wọ́n ò mọ̀ túmọ̀ Sunday o. Orúkọ kan ṣo náà ń jẹ́ Olúwatósìn ni. Ruth Ọláìdé Adéjùmọ̀ orúkọ kan náà ń jẹ́ o. Ọláìdé nìkan náà mọ̀ wọ́n ò mọ̀ túmọ̀ Ruth àtàdéjùmọ̀. Ọ̀túnba Amaka Spicy wọn àti ẹ̀mọ̀túmọ̀ orúkọ wọn rárá wọn ẹ̀mọ̀túmọ̀ Ọ̀túnba. Juliet Olúfúnmilọ́lá Adétúndì mú wọ́n ní Adétúndì mú means crown is worthy to hold on to. Ẹ wo ẹ máa jẹ́ orúkọ yẹn lọ ẹ máa jẹ lọ ẹ máa jẹ lọ ẹ máa jẹ lọ Juliet always looking youthful looking young meaning Juliet nìyẹn. Adétúndì mú ó mì pé adé yẹn ó tó nǹkan èèyàn ń dì mú Fúnmilọ́lá mì pé Olúwa fún mi ní wealth ẹgbẹ́ orúkọ mẹ́ta ẹ ti pàṣẹ ti yín ẹ ti free ẹ máa jẹ́ orúkọ yẹn lọ ṣùgbọ́n Ọ̀túnba Amaka Spicy ẹ lọ change orúkọ yẹn kó tó dọ̀la Àmùrè Olúwatósìn Sunday ẹ lọ change Àmùrè kẹ́ ẹ change Sunday ẹ lọ fi Olúwatósìn àti nǹkan tó bá wù yín sí ọwọ́ bá gbogbo yín lòdì o Ìdòwú Skilachi Káyọ̀dé ó ti sá lọ kò mọ̀ túmọ̀ Ìdòwú kò mọ̀ túmọ̀ Skilachi kò mọ̀ túmọ̀ Káyọ̀dé ó ti sá lọ. Bíbélì ń sọ Kùránì ń sọ wípé káwọn wà mẹ́sìn Ọlọ́run fi wà mí dá mi lẹ́jọ́. Ọlọ́run fi wà mí dá mi lẹ́jọ́ mélòó nu yín ló lè sọ bẹ́ẹ̀ ìwọ tó bá ṣú ọ jẹ́ mọ́ sọ bẹ́ẹ̀. Ìwọ tó bá lẹ́mí ẹ̀ mọ́ sọ bẹ́ẹ̀ o Olúwa fi wà mí dá mi lẹ́jọ́ ìwọ kọ́. Ọlọ́run bá sọ pọ̀npọ̀ bí mọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ sàn fún gbogbo ẹni ṣe mí. Àníbẹ̀ bàtà bá sókè sẹ́fẹ̀ yìí ló borí pàtẹ́sán kó tó lọ́ọ́ láàyè. Àti pàṣípàn lẹ́kùn kò jìnnà sọ́wọ́ ẹ̀ kó tàbá sókè sẹ́fẹ̀ yìí ló borí pàtẹ́sán kó tó lọ́ọ́ láàyè. Yẹ́misí alẹ́ ọ̀kan làwọn ẹ̀kú àbọ̀ sórí ètò Tọ́lá Orùkù Ọ̀ṣọ́bùkọ́lá ẹ̀kú àbọ̀ sórí ètò mo létò tòní ọ̀nà ọ̀tọ̀ lágbègbà àwọn kan náà dálẹ̀ o
orúkọ mùsùlùmí mò ń béèrè ẹnìkan wá lóun ṣe mùsùlùmí bóun lè dárúkọ mùsùlùmí àwa ní kó dárúkọ tiẹ̀ tó ń jẹ́ láti wákàtí kan báyẹn ni ò tí dárúkọ ẹrẹ o Yẹ́misí Alẹ́ Ọ̀kán làwọn ẹ bá wa sọ̀túnmọ̀ orúkọ yín dẹ̀ ń jẹ́ Yẹ́misí Alẹ́ Ọ̀kán làwọn ẹ sọ̀túnmọ̀ rẹ̀ Tọ́lá Orùkù Ọ̀ṣọ́bùkọ́lá ẹ sọ̀túnmọ̀ orúkọ yín dẹ̀ ń jẹ́ lórí Facebook yẹn Tọ́lá Orùkù Ọ̀ṣọ́bùkọ́lá ó dójú ẹ̀ lónìí yes Ọ̀túnba Amaka Spicy ó ní Ọ̀túnba omi ó ní Ọ̀túnba mean right hand to the king Maka means makanaki and Spicy means ó ta lẹ́nu Ọ̀túnba Amaka Spicy good job Ọ̀túnba Amaka Spicy ó ti dárúkọ ẹ o yes kẹ ẹ jẹ́ tó túmọ̀ Ọ̀túnba Amaka Spicy fún yín ègéni o Ọ̀túnba mi pé right hand man to the king wọ́n gbà yẹn Ọ̀túnba nìyẹn ọwọ́ ọ̀tún ọba Maka means makanaki eégún tó kí ẹyin and Spicy means ó ta lẹ́nu ó ta ó dáa Yẹ́misí Alẹ́ Ọ̀kán làwọn Yẹ́misí Alẹ́ Ọ̀kán làwọn wọ́n ní please sir play birthday song for me today is my birthday òní ni birthday Yẹ́misí Alẹ́ Ọ̀kán làwọn that's good kí n tó play orin birthday fún yín ẹ kọ́kọ́ máa sọ̀túnmọ̀ orúkọ yín Yẹ́misí Alẹ́ Ọ̀kán làwọn yes ẹ máa sọ yes Juliet Adétúndìmú wọ́n ní happy birthday Yẹ́misí may you celebrate many more years to come ẹni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kí yín lọ́wọ́lọ́wọ́ àmúre Olúwatósìn Sunday lẹ́wà kọ sórí tó báyìí ẹ ṣe thesis ni wọ́n ní àmúre that cloth called àmúre they used to use it to do a lot of things in church yes especially when wòlíì is delivering message to the congregation ìrọ̀lẹ́pà ẹ̀ tí gbà iṣẹ́ wo náà fi àmúre ṣe ní Kérúbù and Séráfù nísẹ̀lẹ̀ iṣẹ́ wo làmúre ṣe ẹ̀ tí gbà ó fọ́lùmù òre. Ọ̀túnba Amaka Spicy ó tún yín sílẹ̀ ẹni free ní ti yín ẹ mọ̀ túmọ̀ Ọ̀túnba ẹ mọ̀ túmọ̀ Makanaki ẹ dẹ̀ mọ̀ túmọ̀ Spicy ó ta lẹ́nu ló ń jẹ́ bẹ́ẹ̀. Yẹ́misí Alẹ́ Ọ̀kán làwọn ìwé mọ̀ túmọ̀ orúkọ yín mẹ́tẹ̀ẹ̀ta Juliet Fúnmilọ́lá Adétúndìmú ó tún yín sílẹ̀ ẹ mọ̀ túmọ̀ Juliet young ló ń jẹ́ bẹ́ẹ̀ always looking young Adétúndìmú Adéṣe Túndìmú continuously Fúnmilọ́lá God do me well ó tún yín lẹ̀ ṣùgbọ́n àmùrè Olúwatósìn Sunday ẹ ṣù wá ń bẹ̀ Ruth Ọládé Adéjùmọ̀ ẹ wà ń bẹ̀. What he says I am, where he says I land. I know who I am, I know who God says I am. What he says I am. Yẹ́misí Alẹ́ Ọ̀kán làwọn ọpẹ́ lẹ̀ ń dún lọ́wọ́ Juliet ẹ̀ tí ìdárúkọ yín ẹ̀ dúpẹ́. Ruth Ọládé Adéjùmọ̀ wọ́n ní happy birthday o Yẹ́misí Alẹ́ Ọ̀kán làwọn Ruth Ọládé Adéjùmọ̀ wọ́n ní happy birthday ma wishing you many of it on earth in good health yes. Àmúre Olúwatósìn Sunday ẹ bọ̀túmọ̀ orúkọ yín my brother take time o ọ̀rẹ́dùn ẹ̀ láwa èyí tí ìpolówó ọdún. Adébùsọ́lá Àbẹ́fáluyì ẹ kú àbọ̀ sórí ètò òní ni birthday Yẹ́misí Alẹ́ Ọ̀kán làwọn ẹ bá wa ṣe happy birthday sí Yẹ́misí Alẹ́ Ọ̀kán làwọn o bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe happy birthday yìí náà
ẹ máa sọ̀túnmọ̀ orúkọ yín Adébùsọ́lá Àbẹ̀ Fálùyì ohun tá à ń dá sí lórí ètò lónìí nìyẹn bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa sọ̀túnmọ̀ orúkọ yín Olúwayẹmisí means the Lord honour me ẹgbà kan yẹn Olúwayẹmisí means the Lord honour me ẹgbà kan yẹn mo pàdé fún yín ó kú méjì àlè ńkọ́ ọ̀kan làwọn ńkọ́ Adébùsọ́lá Àbẹ̀ Fálùyì ẹ máa sọ̀túnmọ̀ orúkọ yín kẹ́ tó lọ níbí lónìí mo lémi Dayọ̀ Agboola owó ní kókó Dayọ̀ mi pé nǹkan tó ń sọ nǹkan di ayọ̀ tí ò bá sí ayọ̀ ò lè sí tó bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi mo jẹ́ káyọ̀ wà that is Dayọ̀ Agboola means pé compound of wealth compound tí owó kún sí owó ní kókó wá bí pé money is very very important owó ní kókó yes orúkọ mẹ́rẹ̀ẹ́ta lẹ́gbọ́n yẹn Àmùrè Sunday bó kọ yín Ruth Ọládé Adéjùmọ̀ bó kọ yín Yẹ́misí alẹ́ ọ̀kan làwọn bó kọ yín Adébùsọ́lá Àbẹ̀ ó kọ yín ẹjẹ́ sọ nísìnyí Ọ̀túnba Makaspicy wọ́n ti free wọ́n ní Ọ̀túnba is right hand to the king Makamisi Makanaki Spicy bíi pé ó ta lẹ́nu yẹ́yẹ́yẹ́ ó ta. MC mi ọ̀wọ́n Ìdòwú Skilachi Káyọ̀dé ó ti sá lọ o kò mọ̀ tí mo orúkọ ẹ̀ ó ti kálẹ̀ ó kálẹ̀. nítorí ọlọ́jọ́ bí òní Yẹ́misí alẹ́ ọ̀kan làwọn kò láti máa pàdé orí bẹ́ẹ̀dẹ̀ yẹn rèé o orí bẹ́ẹ̀dẹ̀ yẹn rèé let's go there. nbo ni ká ti wá ṣe bẹ́ẹ̀dẹ̀ èmi ní sínú o mo ní sínú nbo ni ká ti wá pàdé ṣé ayùkáyì tì ní àbílẹ̀ dọ́kítà. Happy birthday to Yẹ́misí alẹ́ ọ̀kan làwọn igba ọdún kan ni o àṣeyíṣẹ́ mi nínú ìlera nínú ọ̀pọ̀lọpọ̀ owó nínú oríire yes ṣùgbọ́n ká ẹ tó lọ ẹ gbọ́dọ̀ sọ̀túnmọ̀ orúkọ yín ẹ pé wọ́n lé àbí kọ́lọ̀ tún máa lé fún yín Ọ̀túnba Makaspicy wọ́n ní happy birthday to you ma age gracefully ẹ ti ń gbọ́ Ruth Ọládé Adéjùmọ̀ náà ti kí yín wọ́n ní happy birthday ma wishing you many of it on earth in good health ṣùgbọ́n ẹ lè lọ tìtẹ́ bá tó kọ yín o ẹ tètè pé Nàìjíríà kẹ́ ẹ ní kọ́ńtà tún máa lé fún yín àtọ̀kán làwọn. ẹ ṣe láì dúpẹ́ ṣùgbọ́n ẹ lè lọ ọ̀tí tí abámọ̀tún máa lé àti ọ̀kan làwọn. ẹ̀yà ètè pè wọ́n lẹ́kìtì ká ẹ bẹ̀rẹ̀ tún máa lé. ẹ pè wọ́n bí tẹ́ ti ń jẹ́ ọ̀kan làwọn náà kán sàtúmọ̀ ọ̀kan làwọn mú yín. mo ní tẹ́ ẹ bá lẹ́nìkẹ́ni tó ń ṣe bẹ́ẹ̀dẹ̀ bójú ẹ̀yin ni bójú ọ̀rẹ́ yín bójú ọ̀tá yín gan-an wò ẹ gbórúkọ wọn wá ẹ̀jẹ̀ abá yín celebrate pẹ̀lú wọn àbí ẹ̀kan ní bẹ́ẹ̀dẹ̀ lọ́dún ẹ̀kan ní lẹ́yìn tó ń ṣe bẹ́ẹ̀dẹ̀ lẹ́ẹ̀mejì àfàwọn tó bá kúrọ́ tó yẹ pé kan lọ official age ìkan ní fake age ẹ̀yìn. kí ló dé Juliet Adétúndìmú kí ló dé ayú ọ̀kan làwọn ìsáyọ̀dé mi ò gbọ́ mi ò rí I didn't see it ọ̀kan làwọn means the one and only in the midst of many wọ́n ní wọn gbà Sunday means the beginning of the week ẹ ṣí Àmùrè Olúwatósìn ẹ ṣí 107% minus 107%.
Sunday kọ́ ni ọjọ́ òwe ìtumọ̀ Sunday kọ́ nìyẹn àwọn àpò ọlọ́jọ́ ìsinmi ọjọ́ àkọ́kọ́ ìsinmi ọ̀sẹ̀ ṣùgbọ́n òkọ́ ni mílíọ̀nù ẹ̀kọ́ nìyẹn Juliet Adétúndìmú àgbà kẹ́ ẹ̀pù sísà kankan àgbà ẹ jẹ́ kí sísà ó ẹ̀pù ara ẹ̀. Ọláìdé tí ò lórúkọ kejì Ọláìdé tí ò ní píkṣọ̀ mórí ẹlú ti wọlé lónìí ẹ̀kú àbọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn ẹ sọ̀túnmọ̀ Ọláìdé tẹ̀ ń jẹ́ o ẹ sọ̀túnmọ̀ Ọláìdé tẹ̀ ń jẹ́ ẹ má tàkì Juliet kankan o ẹ fi Juliet lọ́rùn lẹ́ o Juliet lọ wo orúkọ tiẹ̀ lórí Google ó mọ̀ túmọ̀ Juliet mo dẹ̀ sọ ti fún lọ́lá fún ọ̀rẹ́ mi mo sọ fún lọ́lá. Àkànmú mo dúpẹ́ lórí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn o Àkànmú mo dúpẹ́ lórí yín ẹ kú àbọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ sọ̀túnmọ̀ orúkọ yín fún wa ẹ sọ̀túnmọ̀ Àkànmú mo dúpẹ́ ẹ sọ̀túnmọ̀ ẹ̀ fún wa o Yẹ́misí Alẹ́ ọ̀kan làwọn ń ṣe bẹ́ẹ̀dẹ̀ lónìí ṣùgbọ́n wọn mọ̀ túmọ̀ Yẹ́misí Alẹ́ wọn mọ̀ túmọ̀ Alẹ́ ọ̀kan làwọn. Ẹ lè lọ wò ó lórí Google bóyá ẹ máa rí túmọ̀ Alẹ́ bẹ́ẹ̀ àbí túmọ̀ ọ̀kan làwọn ẹ lọ wo orí Google Juliet ti rí tiẹ̀. Àmùrè Olúwatósìn Sunday wọ́n ní láàfin o ẹ mọ̀ láàfù náà ni you will not kill me with laugh okay o tell me my beautiful brother ẹ ṣe ti gbà pé ẹ̀gbọ́n túmọ̀ orúkọ yín ṣe rí àmùrè ìtumọ̀ àmùrè ohun tó jẹ́ káwọn chọ́ọ̀chì yẹn mọ̀ lu àmùrè ni pé nígbà tí Èlíjà tó ń gòkè lọ sọ́run gbà ń wọ́n ní làwọn afọ yìí ẹ lè bá mi mo sọ fún yìí pé àjọ máa fà á tó máa tóra lórí ètò yìí ẹyin àtàwọn sẹ́yìn ó jẹ́ mo ní nígbà tí Èlíjà tó ń gòkè lọ sọ́run gbà ń tọmọ ẹ̀yìn rẹ̀ tẹ̀lé Èlíṣà tán ní kó tẹ̀lé táàmì yẹn ó kàn máa ń fi kí ẹ mú aṣọ yẹn pé aṣọ tó máa ń wọ̀ nílẹ̀ Ísírẹ́lì gbà ó máa ń fẹ́ báyìí ó máa ń fẹ́ so ó fẹ́ kí tiẹ̀ kó look smart ó wá fi àmùrè yẹn dì í ṣùgbọ́n gbà tó wá ń lọ sí òkè aṣọ yẹn ló jábọ́ pé ìjábọ̀ agbára gùn olúwa fi ń lànà ló fi ń la omi ló fi ń ṣe ogbó ẹ̀ òun làwọn wòlíì sì ń sọ náà wọ́n di àmùrè pé wọ́n fi máa ń ṣiṣẹ́ ìyanu tán bá rí obìnrin tó fẹ́ bímọ tí oyún yàn wálẹ̀ tí ò wá tó yẹ wọ́n á dé mọ́ nú àṣẹ iṣẹ́ àmùrè nìyẹn fún yín batman Adébùsọ́lá Adébálùyì wọ́n ní Adébùsọ́lá means the crown has added to my wealth yes ẹgbà kan yẹn okùn méjì yes bó ti sọ tún máa múre o okùn Sunday Àkànmú mo dúpẹ́ kí ni ìtumọ̀ orúkọ yín torí ọjọ́ tẹ́ ẹ̀ bá mọ̀ àmùrè Olúwatósìn Sunday ṣé ẹ wá rí ọjọ́ Sunday òun kọ́ lọ́jọ́ ìsinmi òun kọ́ lọ́jọ́ àkọ́kọ́ lọ́sẹ̀ Sunday mi pé ọjọ́ tí wọ́n ń bọ oòrùn láyé Greek nígbà wọn òrìṣà oòrùn dáìwò sun ọjọ́ tí wọ́n ń bọ òun ni ọjọ́ Sunday ọjọ́ tí wọ́n ń bọ oòrùn sóòrùn ẹjẹ́ lọ change ó kọ yín ọjọ́ tí wọ́n ń bọ oòrùn ní o Kẹ́mi Ọ̀wátì Adéròmílẹ́yìn ẹ káàbọ̀ ẹ kú ètò wọ́n ní nice one bẹ́ẹ̀ ṣe ń wọlé ìyá olóúnjẹ Kẹ́mílátì ẹ sọ ìtumọ̀ orúkọ yín ìtumọ̀ Kẹ́mi ìtumọ̀ Ọ̀wátì ìtumọ̀ Adéròmílẹ́yìn akẹ́kẹ́ sọ kálukú ti ń sọ̀túmọ̀ orúkọ wọn àwọn tí wọ́n bá mọ̀ èmi ó sọ̀túmọ̀ ẹ̀ fún wọn Sunday mi pé ọjọ́ tí wọ́n ń bọ òrìṣà oòrùn ìtumọ̀ Sunday nù ìjọjọ́ ìsinmi ọ̀sẹ̀ ìjọjọ́ ìsinmi ṣe ti gbọ́ ọjọ́ tí wọ́n ń bọ òòrùn sánù òòrùn tó ń bọ òòrùn òrìṣà òòrùn Sunday ẹ lọ chẹ́kì ẹ̀ lórí Google ẹ lọ wò everywhere Sunday ọjọ́ tí wọ́n ń bọ òrìṣà òòrùn ní ìtumọ̀ Sunday orúkọ tá ń jẹ́nu o ẹ̀dá ìpínlẹ̀ ayé kìrìsìtẹ́nì Mr. Sunday àmùrè ọwọ́ báyìí lónìí orúkọ oṣù tá ń jẹ́ ní Olúwatósìn ọ̀tán àmùrè ìgbàjá lámùrè tọ́bi máa ń ṣe àwọn iṣẹ́ ìyanu ní kẹrùbù àṣẹràfù àti sẹ̀lẹ̀
then Sunday ọjọ́ òrìṣà òrùn orúkọ náà jẹ́nu. I give you one but I do not give you one o. Èwo ni wà tẹ́ fún mi, èwo ni wà tẹ́ fún mi, èwo lẹ fún mi, èwo lẹ fún mi, ṣé tàmùrè lẹ fún mi ni àbí ti Sunday? Iye Sunday it is Sunday ọjọ́ òrùn ọjọ́ tí wọ́n ń bọ òrìṣà òrùn. Ẹ lọ wá díẹ̀ kẹ́ni bàbá ló ń ta pàrọ̀ kan fún yín, kẹ́ni Dayọ̀ Agboola owó ní kókó pàrọ̀ kan fún yín. Happy birthday jàre Yẹ́misí alẹ́ ọ̀kan láwọn oore. Àmùrè olúwa tó sì Sunday ẹ lè máa jẹ́ orúkọ yẹn lọ, ẹ lè máa jẹ́ orúkọ yẹn lọ ń gbà ń. Ẹ lọ béèrè ìtumọ̀ Sunday ẹ check ẹ lórí Google. What is the origin of Sunday? Kò sínú bíbélì, ẹ̀yin rí Sunday nínú bíbélì ni, ẹ lè rí inú bíbélì láyé fábàdà. Wọ́n ní no I don't give you that Sunday o. Ẹ lọ wá díẹ̀ kẹ́ gbé jáde ẹni mo parọ́ kan fún yín. Àní mi ò tiẹ̀ lè jẹ́ Sunday. Mi ò lè jẹ́ Sunday sẹ́ẹ̀, mi ò lè jẹ́ torí pé ẹ̀mọ̀ túmọ̀ rẹ̀, mi ò lè jẹ́. Dayọ̀ Agboola owó ní kókó òkò mi nu. Ẹ lọ wá túmọ̀ Sunday tẹ́ bá ti mọ̀ lọ́la kẹ́jẹ́ mọ̀. Ọjọ́ tí wọ́n ń bọ òrùn, ọjọ́ tí wọ́n ń bọ òrìṣà òrùn ló ń jẹ́ ọjọ́ Sunday. Pastor Mrs. Juliet Adétúndìmú ẹgbọ́n ẹ sọ fún wa. Pastor Mrs. Juliet Adétúndìmú ẹgbọ́n kí ni ìtumọ̀ Sunday? Ìyàwó pásọ̀ lẹ́yìn ó yẹ ẹ sọ fún wa. Sunday kò dífẹ́ǹtì. Yẹ́misí alẹ́ ọ̀kan làwọn. Kí ni ìtumọ̀ alẹ́? Kí ni ìtumọ̀ ọ̀kan làwọn? Mi ò gbàgbé. Ẹ mọ́ sàmì. I refuse to be sad. I refuse to be sad. Congratulations. Happy birthday to you. You're the son of the day. Congratulations. Happy birthday to you. Ọjọ́ ìmọ̀ pẹ́ lọ o lẹ́nu sí aago méjì ó ti kọjá ìṣẹ́jú mẹ́ta lọ́dọ̀ tí wá ń bí. Juliet Adétúndìmú aago kan kọjá ìṣẹ́jú mẹ́ta lọ́dọ̀ tí yín bẹ̀ yẹn. Yẹ́misí ọ̀kan làwọn aago méjì náà ó kọjá ìṣẹ́jú mẹ́ta ni mo mọ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ wà Nàìjíríà aago méje ó kọjá ìṣẹ́jú mẹ́ta lọ́dọ̀ yín. Ẹ̀yin ti UK ńkọ́ aago méje kọjá ìṣẹ́jú mẹ́ta. Àwọn ará Ghana aago mẹ́fà ó kọjá ìṣẹ́jú mẹ́ta ni o. Gbogbo yín mo tún kí yín káàbọ̀ sórí ètò àtúntìdé lórí ètò lónìí. Ẹ sẹlẹbírẹ́tì Yẹ́misí alẹ́ ọ̀kan làwọn o. Ó ṣe bẹ́ẹ̀dé rẹ̀ lónìí ọlọ́jọ́ bí òní. Ẹ jẹ́ àwọn ibi tá a ti máa pàdé o. Ẹ jẹ́ àwọn ibi tá a ti máa pàdé. Bẹ́ẹ̀ bá dẹ̀ lè dùn níbi tá a máa pàdé. Ẹ̀yin ẹsẹ̀ ní kírẹ́dìtì yẹn a máa lọ sí McDonald's àbí ká lọ sí KFC. A lọ lo káàdì lẹ́bà sẹ́ẹ̀dì a lọ lo ń bẹ̀ àbí ayédáyé òyìnbó everything is online. Juliet Adétúndìmú wọ́n ní interesting conversation bẹ́ẹ̀ ni Àmùrè olúwa tó sì Sunday náà dálẹ̀ ọ̀tọ̀ ní nǹkan lẹ́mìí ń béèrè orúkọ mùsùlùmí mò ń béèrè wọ́n ní Christian làwọn àwọn ọmọ túmọ̀ Sunday tí wọ́n mọ̀ túmọ̀ ẹ̀. To you, ó kọjá bẹ́ẹ̀. Ọlápàrẹ Ọláwùmí bàbá onífọ́tò arákùnrin ló bá gbé lórí Facebook lánàá ló ní I miss my daddy bọ̀dá àgbà àyà I miss daddy yín ó gbà yín lọ nìyẹn
ẹyin àwa tá a ti wá mísì dáàdi wa láì 20 years ago nǹkan wọ́n wá gbé lórí Facebook I miss my daddy ó yẹ kí n wẹ́gba kí n tó sí yín dín ni ẹ jẹ́ àkàbọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ọláfárẹ́ Ọláwùmí mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn ẹ sọ túmọ̀ orúkọ tá ń jẹ́ kí ni túmọ̀ Ọláfárẹ́ kí ni túmọ̀ Ọláwùmí ẹ sọ láì sọ bẹ́ẹ̀ ẹ lọ àmúlò olúwa tó ní Sunday ẹ ṣáàfẹ́ gba dìfíìtì yẹn ok wọ́n ní Sunday is clearly different to Sunday o my brother I don't give up pass mark for that o na lie kí ni túmọ̀ Sunday ẹ gbà kò sínú bíbélì pé ọjọ́ kan jẹ́ Sunday Greek náà ti wá àwọn ọjọ́ yẹn Monday Tuesday ọ̀tọ́nà bá kàn máa bá sọ gbẹ̀ fún yín àwa ṣe research ẹ̀ ní o tó mú rúùtù Ọláìdé Adéjùmọ̀ tó fi sá lọ wọn mọ̀ túmọ̀ rúùtù o wọ́n dẹ̀ ń jẹ́ rúùtù wọ́n yà sá lọ wọn lè sọ̀rọ̀ mọ́ Sunday Àmúrè ẹ̀yin náà lágídí ìrọ̀lẹ́pa níbo ẹni gbọ́ pẹ́nàtì wọ́n tróyìn ẹ̀yin wo. If you don't have money, if you don't know your name, add your face. If you don't know your name, add your face. Ṣé bẹ́ẹ̀ yìí rí pé Ruth Ọláìdé Adéjùmọ̀ wọ́n ti hide your face wọn. Wọ́n ní if you don't know your name, hide your face. Ruth Ọláìdé Adéjùmọ̀ wọ́n mọ̀ túmọ̀ Ọláìdé wọ́n mọ̀ túmọ̀ Ruth Adéjùmọ̀ wọ́n yà sá lọ. Èmi ń kọ́ sọ̀rọ̀ ń kọ́ ọ̀tún náà ẹ̀wẹ́ àwọn aládìlú wa lórí ẹ̀ máa jó lọ. Ọ̀yà jíjà àwọn ọjọ́ sí wọlé. Ruth Ọláìdé wọ́n gbórí wọlé wọ́n fẹsọ̀ túmọ̀ Ruth fún wa o ẹjẹ́ àwò Juliet Adétúndìmú wọ́n ní is correct though there are couple of definition of Sunday ta ló correct ṣé mi ni àbámúrè ṣé Dayọ̀ ló correct ni àbámúrè mo lè mi correct àwa ṣe research ẹ̀ ní ọjọ́ Monday olórí ìsìnlẹ̀ yẹn pé ọjọ́ tó fi ń tún òòṣà oòrùn ní ọjọ́ Tuesday ọjọ́ tó fi ń sún òòṣà ọ̀tá pẹ̀ ní túwì ọjọ́ Wednesday ẹgbẹ́gbẹ́ sọ pẹ̀ lọ ìrọ̀ ọjọ́ ń bọ̀ ọ̀rọ̀ ń bọ̀ lórí àwọn yẹn Mr. Sunday Àmúrè Olúwatósìn Mr. Sunday Mr. ọjọ́ òrìṣà oòrùn robot of olùkọ́ èmi mo gbà á yes ẹ̀rọ ni gbẹ̀rẹ̀gbẹ̀ ọdún tuntun lára yìí àwọn fẹsẹ̀ òsì owó tó wọlé sí kò lọ bẹ́tà yé máa bí bọ́lá owó wọlé sí yé máa fún yóò bọ̀ rẹ̀ ṣọ́ra ṣọ́ra fẹ́ńgẹ́ ìgbẹ́ ìjọ tí mo sọ lánàá kan pariwo ìlú akọrin ẹ máa dọ̀dọ̀. I say keep your money and keep your own. I'm a better is present. Hide your face, calm down. Alaye no go play penalty, go throw you. You know you. Àmúrè ibi tó ti ń lu Àmúrè rè o. Ore Àmúrè náà ló ń bí yìí ore. Ibi tó ti máa ń lu Àmúrè nìyẹn. Pamela Udoka mo kí yín ẹ kú àbọ̀ sórí ètò. Tell me the meaning of Pamela. Tell me the meaning of Pamela. Tell me the meaning of Udoka. That's what we are exercising on the show today. The meaning of your name. Your name is Pamela Udoka. What's the meaning of Pamela Udoka? Some people don't know the meaning of their name. Like Mr. Sunday Àmúrè.
Mr. Àmùrè Olúwatósìn Sunday tó bá tún dọ̀la á tún kọ́ntínú ẹ̀ èmi á gbé proof wá lọ́la ẹ rò pé ní bíbélì Sunday wà ní láíláí Sunday is not Christian song, it's not Christian name èmi mo sọ bẹ́ẹ̀ Christian name kọ́ ẹ lè rí inú bíbélì tẹ́ bá tiẹ̀ sì ń rí rúùtù ń bẹ̀ tẹ́ ẹ̀ rí Ebenezer tẹ́ ẹ̀ rí James tẹ́ ẹ̀ rí Joseph tẹ́ ẹ̀ rí Anna ẹ lè rí Sunday ń bẹ̀ kò sí inú bíbélì Greek name ni. Yeah. Ó yá Mr. Sunday Àmùrè lẹ́nu orúkọ táwọn ń jẹ́ látijọ́ yìí àwọn ọ̀rẹ́ èèyàn túmọ̀ ẹ̀ báwọn wọ́n ní never I can't believe take that your meaning láyéláyé ooo. Okay. Sunday ó bì pé ọjọ́ tó ń bọ òrìṣà òrùn ó yá kí ni mí ní Sunday Mr. Àmùrè Olúwatósìn Sunday kí ni mí ní Sunday ẹ sọ fún wa ó yá. Sunday ó bì pé ọjọ́ tí wọ́n ń bọ òrùn then kí wá ni mí ní Sunday let's go. Wọ́n tún gbàgbé ọ̀dọ̀ àwọn ọmọ Ìgbò wọ́n á sọ kan ní Sunday wọ́n á sọ kan ní Monday mo lọ́rẹ̀ẹ́ tó ń jẹ́ Monday wọ́n á sọ kan ní Tuesday wọ́n á sọ kan ní Wednesday wọ́n á sọ kan Thursday wọ́n á sọ kan ní Friday wọ́n á sọ kan Saturday gbogbo àwọn orúkọ yìí orúkọ tó ń bo òrìṣà kọ̀ọ̀kan ni Mr. Sunday ẹ sọ túmọ̀ Sunday fún mi o Ọ̀túnba Kẹ́mi Àgbékẹ́adé ẹ mọ̀mọ̀ kú àbọ̀ sórí ètò mo rí yín o mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹ ẹ sọ ìtumọ̀ Ọ̀túnba Kẹ́mi Àgbékẹ́adé fún mi o lórí ètò lónìí kálukú sọ̀túnmọ̀ orúkọ ẹni kí ni ìtumọ̀ Ọ̀túnba Kẹ́mi Àgbékẹ́adé kí ni ìtumọ̀ Ọ̀túnba Kẹ́mi Àgbékẹ́adé ẹ sọ fún wa. Ìtumọ̀ Ọ̀túnba Kẹ́mi Àgbékẹ́adé ẹ sọ fún wa. Àmùrè Olúwatósìn Sunday wọ́n ní I know it's not Christian name but at the same time it's not Òrìṣà Day because the meaning is not the same. Ẹ̀yin lẹ fà á ẹ̀yin lẹ pé orúkọ Christian ní yín orúkọ Christian lẹ mọ̀ mo lè wáyé orúkọ yín gan ní orúkọ Christian ní àkíwálẹ̀ ń sọ àní ẹ̀sọ́ túmọ̀ Sunday fún mi èmi ti mú definition Sunday. Ẹ̀yin wá lọ pé bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ẹ̀sọ́ answer ti fún mi kí ni mí ní Sunday kẹ́ẹ̀dẹ̀ wájáde ní Bíbélì kẹ́ẹ̀ wájáde bí tó ti jẹ́ pé Christian name ni. Yes orúkọ ẹnìkan ló ń jẹ́ Ṣánéwọlé ìtumọ̀ Ṣánéwọlé ni pé wọ́n ṣàìná wa wọlé. Juliet Adétúndìmú Fúnmilọ́lá onídọ́mọdìm mo sọ pé mi mo sọ ní Fúnmilọ́lá èmi mo sọ Fúnmilọ́lá mo lè change ẹ̀ Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi kí ni ìtumọ̀ orúkọ rẹ Adéwálé Ọlọ́lá òun tá a ti ń fà látàárọ̀ rèé o kí ni ìtumọ̀ orúkọ tó ń jẹ́ Adéwálé Ọlọ́lá kí ni mí ni ẹ̀ Ọ̀túnba Kẹ́mi Àgbékẹ́adé kí ni ìtumọ̀ Ọ̀túnba Kẹ́mi Àgbékẹ́adé. Àmùrè Olúwatósìn Sunday wọ́n ní between me and you my brother ìjà ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ni
tẹ́ ẹ̀ bá sọ̀túnmọ̀ Sunday fún mi ọjọ́ tó ń bọ òòrùn ní ọjọ́ Sunday ẹ lọ pé ẹni bishop wá màá prove ẹ̀ àwọn Greek náà sọ ọjọ́ tí wọ́n ń bọ òòrùn ní ọjọ́ Sunday ìgbà tó di pé àwọn Christian bẹ̀rẹ̀ sí ní ṣe pé wọ́n ń ṣe kàlẹ́ndà ẹ má jẹ́ kí n máa fà á lọ kí ló dé tó yẹ pé kàlẹ́ndà tó ń ṣe yẹn kàlẹ́ndà 2018 tó yẹ pé Christian kàlẹ́ndà ni ẹ má tó jẹ́ kí n fà á lọ síbẹ̀ yẹn o ẹ pa àwọn Muslim ní kàlẹ́ndà tiwọn àwọn Jewish ní kàlẹ́ndà tiwọn kàlẹ́ndà ti Christian yẹn ní 2018 ṣé 2018 ní ayé bẹ̀rẹ̀ ni irọ́ ẹ má tó jẹ́ àlọ́bẹ̀ yẹn tó bá dọjọ́ mi màá tún gbé yẹn wá. Àmùrè Olúwatósìn Sunday mo lé ẹni bá wèrè lọ́yẹ̀ o bísí ni pé ẹ bá fa yan èèyàn gidi gan wàhálà ni ẹ̀dùn wá fa ti wèrè wàhálà méjì ni bẹ́ẹ̀ bá sọ̀túnmọ̀ Sunday fún mi àjọ kẹsẹ̀ kan bọ́ ṣòkòtò kan náà Ọlágbóyè Olúfẹ́mi ọmọ káàbọ̀ sórí ètò kí ni ìtumọ̀ Ọlágbóyè Olúfẹ́mi ó yá ìtumọ̀ Ọlágbóyè Olúfẹ́mi bá wa sọ̀túnmọ̀ ẹ̀ fáwọn èèyàn Ọlágbóyè Olúfẹ́mi mọ́sàmì ìmọ̀ ẹ̀gbọ́n kọ́ kí ni ìtumọ̀ Ọlágbóyè Olúfẹ́mi ìbéèrè nìyẹn. ìrẹ́ ní kò mọ yes. ìsàlẹ̀ kò ìnòdè fọmọlé. Bó tẹ́kẹ̀ very easy kí ni ìtumọ̀ Ọlágbóyè Olúfẹ́mi. Mr. Àmùrè Olúwatósìn Sunday èmi sọ fún wọn pé ọjọ́ tó ń bọ òrìṣà sànù ló ń jẹ́ Sunday wọ́n ń disprove ẹ̀ fún mi èmi wá sọ fún wọn pé wọ́n tún mú tó wá tún dọ̀la ẹyin kí ló yẹ pé Christian calendar náà wá ń lò kí náà Christian calendar là ń lò ṣé 2018 náà ṣẹ̀ṣẹ̀ dálé ayé lẹ̀ ni ẹ lọ wo India calendar ó yàtọ̀ ẹ máa gbọ́ àlùkà ẹ máa gbọ́ oríṣiríṣi gbogbo náà ní calendar wọn ìgbà tí Greek ṣe tí wọ́n náà lọ́wọ́ pé ọjọ́ wo la máa fáwọn ọjọ́ yìí lẹ́yìn pé ní Sunday wọ́n gbé lé wa lọ́wọ́ ni gba Yorùbá dẹ̀ wò ó wò pé ẹ má jà ṣe báyẹn ẹ jẹ́ sọ ọjọ́ Sunday ẹ ká sọ di àìkú ọjọ́ Monday ká sọ di ọjọ́ Ajé toríjọ́ iṣẹ́ bẹ̀rẹ̀ ọjọ́ Tuesday ọjọ́ ìṣẹ́gun ẹ má jẹ́ máa là fún yín Ọlágbóyè Olúfẹ́mi yóò bá ń dà fún ọ ní ọlá means wealth oyè means crown kí wá ni Ọláoyè ṣọláoyè ló ń jẹ́ ni Ọlágbóyè lórúkọ my friend what do you mean your name is Ọlágbóyè not Ọláoyè don't tell me that Adéwálé Adé come house Adé ti kọ́ lọ tẹ́lẹ̀ Adé wọ́n kò mẹ́rú Adé lọ ó wá wálé orúkọ ọ̀rẹ́ mi Adéwálé ọlọ́lá nìyẹn ẹ mọ́ gbọ́ ó túmọ̀ ẹ̀ o Adé lọ tẹ́lẹ̀ Adé wá padà wálé ńgbà tá Adé ti sẹ́kọ̀ọ́ lọ Adé padà wálé Adé wálé. ó yá o Adéwálé ọlọ́lá Adé lọ tẹ́lẹ̀ Adé padà wálé ọlọ́lá ń kọ́. Ọlágbóyè Olúfẹ́mi ó nígbà mistake Adéwálé crown come to UK ọ̀rẹ́ mi tọ́ọ̀gì kékeré ló ti ya tọ́ọ̀gì bàbá 50 Adé wá sí so Adé yẹn lọ sí Arigidi tẹ́lẹ̀ òkè wá padà wá sí UK gangan nílé Adé yẹn so Ọlágbóyè means wealth acquire crown yọba ń dà fún ọ ó mọ orúkọ rẹ wealth ó gba crown yẹn Ọlágbóyè wealth take chieftaincy yes Adéwálé Adé lọ sí Arigidi Àkókò tẹ́lẹ̀ ó wá padà lọ sí UK yẹn ni Adéwálé ọlọ́lá ńkọ́ Mr. Àmùrè Olúwatósìn Sunday èmi ò ní jẹ́ ọ lọ àbí náà bá sọ̀túnmọ̀ Sunday yẹn. Napẹ̀ Àmùrè Olúwatósìn Sunday ó tún dà Àwòbóyè mo ní bẹ́ẹ̀ wọlé o Àwòbóyè ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ rèé ẹ wo
ọ̀rẹ́ mi Adéwálé Ọlọ́lá ó ní ìtumọ̀ Adéwálé ni pé wọ́n kó òun lẹ́rú láti UK wọ́n kó òun lọ sí Arigidi òun wá padà wá sí UK ìyẹn ni Adéwálé padà yóò dáa fún ọ̀rẹ́ mi Adé ti padà sílé Sunday Sákínrógundé ẹ kú àbọ̀ sórí ètò mo rí yín bẹ́ẹ̀ ṣe wọlé ẹ bá wa sọ̀túnmọ̀ orúkọ yín fún wa ìtumọ̀ Sunday Sákínrógundé ẹ bá wa sọ̀túnmọ̀ ẹ̀ àmúre Olúwatósìn Sunday kan ti wọlé ètò bóyá máa gbà yín lẹ̀ Sunday Sákínrógundé ẹ bá wa sọ̀túnmọ̀ orúkọ yín ẹ dákun awo bóyè ẹ sọ̀túnmọ̀ orúkọ yín o Ọ̀túnba Kẹ́mi Àgbékẹ́adé ẹ bá wa sọ̀túnmọ̀ orúkọ yín Olúfẹ́mi Ọlágbóyè ò tí ì parí orúkọ ẹ̀ mo sọ pé ọ̀rẹ́ mi Adéwálé Ọlọ́lá tọ́ọ̀gì ni ó ní kí n lọ béèrè lọ́wọ́ gọ́gù kí n béèrè Ọlọ́lá gọ́gù ò lè rán Ọlọ́lá yìí tó máa rí Ọlọ́lá Àgbọ̀ọ́lá ló máa rí any compound of wealth ní gọ́gù máa rí kò lè rí Ọlọ́lá. Sunday Sákínrógundé ẹ bá wa sọ̀túnmọ̀ orúkọ yín Ọ̀túnba Kẹ́mi Àgbékẹ́adé ẹ sọ̀túnmọ̀ orúkọ yín o Awo Bóyè ẹ sọ̀túnmọ̀ orúkọ yín kẹ́ tó lọ Àmùrè Olúwatósìn Sunday wọ́n ní I have already answered the question Sunday means the rest day second Sabbath day bàbá làárọ̀ ṣé Bíbélì sọ àwọn ọjọ́ tọ́lọ́run fi ṣiṣẹ́ ṣó sọ ọjọ́ tó fi sinmi àwọn kan wà tí wọ́n ń pè ní 7 days Adventist Church àwọn ò believe pé Sunday lọ́jọ́ ìsinmi ẹ̀ túbọ̀ yẹn rí Christian làwọn yẹn náà o ẹ má mọ̀ jẹ́ máa fà lọ Mr Sunday Àmùrè Olúwatósìn ìtumọ̀ orúkọ yín Sunday ó mìíní pé ọjọ́ tí wọ́n bọ́ oòrùn Adéwálé Samson ó ní Samson means killed by Uber. mo sọ fún yín tẹ́lẹ̀ mo ní ọ̀rẹ́ mi Samson Adéwálé Ọlọ́lá ó ti yàtọ̀ ra ẹ̀ ó ti yàtọ̀ gì ó ní mí ní Adéwálé ni pé UK ló wà tẹ́lẹ̀ wọ́n wá mọ̀ lẹ́rú lọ sí Arigidi láti Arigidi òun wá padà wá UK Adéwálé nìyẹn Ọlọ́lá ń kọ́ olóhùn mọ́ ó ní kí n béèrè lọ́wọ́ Google àwa ní kí ni ìtumọ̀ Samson tó ń jẹ́ ó ní Samson mí pé killed by a woman lọ́dún pa mo ní àwọn bàbá tiwa Reverend Dr. Samson Ọmọ́tọ́ṣọ́ wọ́n wà lórí ètò báyìí wọ́n á sọ ìtumọ̀ Samson fún ẹ dádì ohun tá a fà lórí ètò lónìí ni pé kí ni ìtumọ̀ orúkọ tí kálukú wa ń jẹ́ mo lé mi ń jẹ́ Dayọ̀ Agboola owó ní kókó Dayọ̀ nǹkan tó sọ nǹkan di ayọ̀ òun ló jẹ́ Dayọ̀ Agboola compound of wealth ibi tí ọlá pọ̀ sí àgbo tí owó pọ̀ sí owó ní kókó mi pé owó ló ṣe gbogbo nǹkan owó ló ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan yes Dayọ̀ Agboola owó ní kókó nìyẹn bàbá wa Dr. Reverend Samson Ọmọ́tọ́ṣọ́ ẹ dákun ẹ bá sọ̀túnmọ̀ Samson Ọmọ́tọ́ṣọ́ fún àwọn èèyàn wa tó wà lórí ètò Adéwálé Ọlọ́lá ò mọ̀ túmọ̀ Samson tó ń jẹ́ o jẹ́ kí Reverend Dr. Samson Ọmọ́tọ́ṣọ́ kan sọ ìtumọ̀ Samson fún wa Ọ̀túnba Kẹ́mi Àgbékẹ́adé àmọ̀ tí ìmọ̀túmọ̀ orúkọ yín Àwòbóyè àti ìmọ̀túmọ̀ orúkọ yín o Àmùrè Olúwatósìn Sunday ẹ sọ̀túnmọ̀ orúkọ yín tán o ẹ mọ̀ sá lọ o ẹnu ẹ̀ láwà yìí o a ní ìṣẹ́jú márùn-ún sí lórí ètò yìí ká tó máa fi àgàdá ètò yìí rọ̀ a ní ìṣẹ́jú márùn-ún sí oòrùn tó ń bẹ lókè ó lè gbé aṣọ òun gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ ń wọlé ẹ kú àbọ̀ mo ní ẹni tó bá bóore ọ̀fẹ́ ńkọ́ ó bá dùà ẹni tó bá bomi ìṣanwọ́ ó bóúnjẹ lórí ètò yìí lónìí
orúkọ tí gbogbo wa ń jẹ́ orúkọ tí kálukú wa ń jẹ́ òun là ń tún yẹ̀ wò kí ni ìtumọ̀ orúkọ tá à ń jẹ́ mo sọ tèmi o Dayọ̀ Agboola owó ní kókó Adédayọ̀ Adé ńgbà tí Adé dé ó wá di Ayọ̀ ó fi hàn pé ìdílé ọba nu Agboola compound of wealth ó fi hàn pé ìdílé olówó nù ìdílé ọlọ́lá owó ní kókó ó fi hàn pé ìdílé olówó náà nù bí ò bá sówó kò ní kàdá lè ṣe nẹ́tíwọ́ọ̀kì tá ń lò torí owó ni Adéwálé Ọlọ́lá only it is better to be killed by a woman than to die of bomb or knife or accident or poison. Obìnrin kọ́ ló pa Samson o obìnrin kọ́ ló pa Samson obìnrin kan fi hàn ní obìnrin kan tú àṣírí ẹ̀ ta ní fúnra rẹ̀ ló para ẹ̀ ó wó kíní yẹn lérí ara ẹ̀ ní yes. Ọ̀rẹ́ ìbí Adéwálé Ọlọ́lá o kà débẹ̀ o kà Bíbélì débẹ̀ you are a Sangabora yes kẹ́ you are a Sangabora. Adéwálé Ọlọ́lá only it is better to be killed by a woman than to die of bomb or knife or accident or poison or gun or war àbí. Ṣákìtì bọ̀bọ̀ rèé Ọlámídé mo lá ní ìṣẹ́jú méjì sí lórí ètò yìí lọ bí kúnkún dún àmẹ́tò yìí lọ bí parí adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹtí ẹjọ́ ìwà o adúpẹ́ Adéwálé Ọlọ́lá ẹ bọ̀ máa ṣeun Àmùrè Sunday Olúwatósìn ẹ ṣeun o Yẹ́mi sí alẹ́ ọ̀kan láwọn ọlọ́jọ́ bí ẹ bọ̀ máa ṣeun Juliet Adétúndìmú ẹ ṣé adúpẹ́ Tùtọ́ládé Adéjùmọ̀ ẹ ṣé o bàbá wa Dr. Reverend Samson Mọ́tòṣọ́ ẹ ṣé Ọ̀túnba Kẹ́mi Àgbékẹ́ Adé ẹ ṣeun o Awóbóyè adúpẹ́ Ọ̀túnba Maka Spicy ẹ ṣé adúpẹ́ Lára làwọn Làṣìṣì ẹ máa ṣeun àwọn wo lókùn tá a ti dà ń kọ wọn náà òkú ẹ̀bírè gbogbo wọn ẹkú àbọ̀ gbogbo yín là kí o ẹkú àbọ̀ wọ́n ní wọn ò lè ṣe kí má jíjó kábíyèsí mi ò lè ṣe má jíjó kábíyèsí má jíjó kábíyèsí ṣùgbọ́n kí n tó jíjó kábíyèsí ẹ̀kọ́ gbélé náà. ó ṣàkìtì bọ̀bọ̀ Malik Ashraf lórí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé mo ní ètò ti fẹ́ parí lẹ wọlé dé. ẹ má bínú o èsì yẹn kó sí mi lọ́pọlọ ní mo wá ní iná sí Adébóyè jọ Sàlámì Ọmọlára ẹ kú àbọ̀ àti ń palẹ̀mọ́ lẹ wọlé dé ẹ̀yin nìbá mọ̀ pé ní ọ̀pálẹ̀mọ́ Juliet Adétúndìmú ẹ tún ti wọlé ó tásìkò kí n jíjó kábíyèsí o ẹ fi mí lẹ̀ ẹ jí n jíjó kábíyèsí tẹ́ ẹ bá ń jíjó kábíyèsí lọ́wọ́ tẹ́ bá wẹ̀yìn mi ẹ máa rí rùkẹ̀rẹ̀ kábíyèsí iṣẹ́ rí rùkẹ̀rẹ̀ kábíyèsí o náwó ń ọmọ ọba náà ni ọmọ ọba ni màlẹ́mi lọ́mọ òsì àìsàn ọmọ ẹlẹ́gbẹ̀rin òro ọmọ wa
ọmọ ẹkùn ẹ jẹ́ jíjó kábíyèsí o tẹnikẹ́ni bá ní owó jíjó kábíyèsí sọ pé kí ló dé fìmílẹ̀ ṣé kò sí fìmílẹ̀ jẹ́ jíjó kábíyèsí let's go. Kábíyèsí. Ẹ fi mílẹ̀ kí n jíjó kábíyèsí o. Ẹ pàdé wa tó bá di ní ọjọ́ Sunday torí àwọn òde tá a máa ń ní àìṣe prógrámù ní Saturday ṣùgbọ́n àwọn míì wà tó máa ń bá wa ṣe mo lọ fún yín pé rédíò wa 24 hours ni tẹ́ ẹ̀ bá di download ẹ lọ download ẹ Dayo Agboola rédíò ní ẹ máa gbọ́ àwọn ètò wa 24 hours àwọn ètò mìíràn wà tí wọ́n máa ń ṣe tí wọ́n gbé wá lórí Facebook èyí táwa ń ṣe làwa ń gbé wá lórí Facebook yìí ṣùgbọ́n àwọn ètò wà lórí rédíò wa tó yẹ pé wọ́n kàn máa ń ṣe sórí rédíò ní 24 hours ní ọ̀la torí àwọn show táwa máa ń ní ẹ̀mọ̀ àwa lálọ́ ṣe MC àwa lálọ́ ṣe DJ àwa lálọ́ ṣe live band àwa lálọ́ ṣe live band àwa lálọ́ ya fọ́tò àwa lálọ́ ṣe fídíò kówó lè pé náà ní o ká lè róúnjẹ jẹ ká lè rówó lé san ọ̀rẹ́ mi ó ní ọmọ eléré náà ni Princess Adenike mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé Princess Adenike Badmus Alexis mo kí yín ẹ̀kú àbọ̀ mo ní lọ́la àwọn oníṣò àwọn láìfù wa la máa ń gbé sí tẹ́ bá wo tó bá ìdọ̀la ẹ̀yẹn lọ sórí Facebook ẹ̀ máa ráwọn láìfù àwọn òde tá a bá wà a máa ń gbé síbẹ̀ tó bá ti di ọ̀la ẹ pàdé wa láago 7 Maryland time ní ọjọ́ Sunday aago 7 àárọ̀ Nigeria time aago 12 ni o UK time aago 12 ni ẹ pàdé wa lórí ètò wa early praise.